A kú dédé àsìkò yìí, àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ yóò rọrùn fún wa láṣẹ Lédùà. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online tv. Lónìí ti ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ 12 nínú oṣù kẹrin ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn, à ń padà bọ̀ wá ní ṣókí. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar tó ń ti àwọn lẹ́nu lọ́rọ̀ kan mà ní wọ́n gbéra láti lọ ń ṣe ẹ̀ńlẹ́mbẹ̀rún sí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀-èdè wa Nàìjíríà Muhammadu Buhari nílé rẹ̀ tó ń bẹ ní ìpínlẹ̀ Kaduna. Lára àwọn èèyàn tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún Àtíkù Abubakar iná ńlá ti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Sokoto Aminu Tambuwa, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Benue Eyín Gabriel Soswan àti ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso tẹ́lẹ̀ rí Eyín ọ̀gbẹ́ni Pate àti àwọn lẹ́nu lọ́rọ̀ míì ni wọ́n kọ́ ọ̀wọ́rìn lánàá ṣẹlẹ́bẹ̀hùn sí Muhammadu Buhari tí í ṣe ààrẹ àná lórílẹ̀‐èdè wa Nàìjíríà nílé rẹ̀ ètò ń bẹ ní ìpínlẹ̀ Kaduna o. Lára àwọn èèyàn tá a tún rí èyí tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú Àtíkù Abubakar iná ní láti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Adamawa Eyín Jibrila Bindo àti gómìnà tẹ́lẹ̀ rí Eyín ní ìpínlẹ̀ Imo ọ̀gbẹ́ni Achike àti àwọn ènìyàn míì nínú ìrìnàjò ọ̀hún èyí tí wọ́n ṣe sí Muhammadu Buhari. Òun náà ni wípé wọ́n yọjú sí bàbá láti kí wípé a kú àlàjá ọdún a sì kú àgbájá ti àwẹ̀ Ramadan èyí tí Ọlọ́run tó fún wa ní ti ọdún 2025 gbà láyọ̀ ohun àlàáfíà. Wọ́n ní ìrìn àjò náà ni wọ́n ti kí Buhari o kún iṣẹ́ takuntakun èyí tó ṣe lásìkò tó ń bẹ gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́dún 2015 sí ọdún 2023 wípé ipa àti ìlànà tó fi lélẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí wọn nígbàgbé rẹ̀ nínú ìtàn. Wọ́n sì kí wípé a kú àlàjá ọdún ẹ̀mí wa tí Ọlọ́run fún lágbàjá ọdún Ramadan tọdún yìí iná ni ó ṣe tọdún tó ń bọ̀ nínú ayọ̀ ohun àlàáfíà. Nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí àwọn oníròyìn tí wọ́n ṣe fún Àtíkù wípé wọ́n lùgbọ́ ò wípé Àtíkù Abubakar tó ń ti àwọn tí wọ́n jẹ́ olórí ní ẹgbẹ́ òṣèlú kankan ni wọ́n kóra wọn rìn. Àtíkù Abubakar tó fi èsì wípé kò sí ọ̀tá nínú òṣèlú, ọ̀rẹ́ ni gbogbo wọn jẹ́ sí òun sì ní àǹfààní nínú ìwé òfin orílẹ̀-èdè yìí àti àyè ó gba òun láti yan ẹnikẹ́ni lọ́rẹ̀ẹ́ tó bá ti jẹ́ ẹni tó dáa lòun lè bá rìn. Ó ní òun ò sí ní ìpinnu kankan bóyá wọ́n wá ṣe ìpàdé tó ní ṣe pẹ̀lú ìdarapọ̀ tí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n ń gbèrò rẹ̀ kí wọ́n lè di ọ̀kan ṣoṣo. Ó ní bí kò ṣe wípé àwọn wá kí ààrẹ àná Muhammadu Buhari fún ti ọdún ìtúnu àwẹ̀ eléyìí tí a ṣe kọjá lọ yìí, gẹ́gẹ́ bí Àtíkù Abubakar bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún fún àwọn oníròyìn lẹ́yìn ìpàdé àti ìkíni tí wọ́n ṣe sí Muhammadu Buhari. Ẹ̀wẹ̀, láàrin wákàtí péréte èyí tí Àtíkù Abubakar, El-Rufai, Tambuwa àti àwọn yòókù tí wọ́n ṣe sí ààrẹ àná, òun náà ni ẹni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀-èdè wa Nàìjíríà Eyín ọ̀gbẹ́ni Ganduje Abdullahi pẹ̀lú àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n gbéra tí àwọn náà lọ kí ààrẹ àná Muhammadu Buhari nílé rẹ̀ èyí tó ń bẹ ní ìpínlẹ̀ Kaduna. Wọ́n ní ìrìn àjò yìí ló wáyé lánàá lẹ́yìn wákàtí béléńjà èyí tí Àtíkù Abubakar àti àwọn èèyàn yòókù tí wọ́n kò nílé ààrẹ àná Muhammadu Buhari. Òun náà ni Ganduje àti àwọn lẹ́nu lọ́rọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC làwọn náà balẹ̀ gùdẹ̀ sí ìpínlẹ̀ Kaduna o èyí tí wọ́n mórí tààràtà lọ sí ilé ààrẹ àná Muhammadu Buhari. Nínú ìrìn àjò ọ̀hún èyí tí Ganduje tó ṣe àpèjúwe rẹ̀ fún àwọn oníròyìn ní wípé àwọn wá kí Muhammadu Buhari
fún ti ọdún ìtúnu àwẹ̀ èyí tí a ṣe kọjá lọ yìí láti ṣe àbẹ̀wò sí bákan náà kí wọ́n lè fi ọ̀rọ̀ jómitóró ọ̀rọ̀ nípa ìlọsíwájú ìdàgbàsókè orílẹ̀-èdè Nàìjíríà àti ẹgbẹ́ òṣèlú APC. wọ́n ní lẹ́yìn èyí gbogbo ìgbìyànjú àwọn oníròyìn láti fi ọ̀rọ̀ wá Ganduje lẹ́nu wò òun ló ń já sí pàbó, ṣùgbọ́n gbólóhùn kan tí wọ́n ní Ganduje tẹnumọ́ ni wípé àwọn wá kí ààrẹ àná ni Muhammadu Buhari fún ti ọdún ìtúnu àwẹ̀ láti lè kí wípé Ọlọ́run tó fún wa ní àbájá àtọdún yìí yóò jẹ́ ká lè ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan lórí ilẹ̀ alàyè nínú ayọ̀ òun àlàáfíà. ṣùgbọ́n ìrìn àjò ọ̀hún làwọn oníròyìn sọ wípé ó mú ìfura dání kó má jẹ́ wípé wọ́n wá fi ọ̀rọ̀ lu ọ̀rọ̀ gbọ́ lẹ́nu Buhari lórí nǹkan tí Àtíkù Abubakar tó wá ṣe lọ́dọ̀ rẹ̀ bíi wákàtí mélòó kan sẹ́yìn kó tó di pé àwọn náà wọ́n balẹ̀ sí ilé Muhammadu Buhari. ṣé Yorùbá bọ̀ wọ́n ní àkúwárápá báyìí òun ló kángun sí Ọlọ́run nítorí wípé ayọ́run bọ̀ ní ọ̀rọ̀ tó bá sì sọ wọ́n ní kí ẹnikẹ́ni má ṣe yiri rẹ̀ ó ṣeéṣe kó jẹ́ bí ọ̀rọ̀ òun ti rí nù gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan èyí tí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè wa Nàìjíríà Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ èyí tó sọ nípa ètò ọrọ̀ ajé àti àwọn ohun àlùmọ́nì èyí tí Ọlọ́run bùn orílẹ̀‐èdè Nàìjíríà. Ọbásanjọ́ sọ wípé orílẹ̀‐èdè Nàìjíríà kò ní àwáwí kankan láti wà nínú ìṣẹ́ ohun ìyà tàbí láti máa tìrógó kí wọ́n tó lè jẹ wọ́n ní bírúfẹ́ nǹkan báyìí bá ṣẹlẹ̀ á jẹ́ wípé àwọn lórí tí ń darí orílẹ̀‐èdè yìí àwọn gangan ni wọ́n ṣe àṣìlò ohun àlùmọ́nì àti ohun ọrọ̀ tí Ọlọ́run bùn orílẹ̀‐èdè Nàìjíríà. gẹ́gẹ́ bí Olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ balógun òwú ẹbọra òwú bó ti sọ̀rọ̀ náà sọ di mímọ̀ lásìkò èyí tó ṣe àbẹ̀wò sí gómìnà kan nílùú Umuahia eyín gómìnà ìpínlẹ̀ Abia. ńbẹ̀ ló ti sọ di mímọ̀ wípé inú òun dùn láti lè sọ èyí bákan náà òun ní ayọ̀ àti àlàáfíà láti wá kí gómìnà ìpínlẹ̀ Abia Alex Otti fún iṣẹ́ takuntakun èyí tí ètò ìṣèjọba rẹ̀ tó gùn lé ibẹ̀ ni Ọbásanjọ́ ti tẹnu bọ̀rọ̀ nígbà tí àwọn oníròyìn bá sọ̀rọ̀ wípé kí ni ojúwòye rẹ̀ sí bí nǹkan ti rí lórílẹ̀‐èdè Nàìjíríà lásìkò yìí. ó ní ìyàlẹ́nu ló jẹ́ àti wípé bí ẹnikẹ́ni bá sọ fún òun wípé orílẹ̀‐èdè Nàìjíríà lè bára rẹ̀ nínú ipò yìí láàrin ọdún tá a wà yìí olóhùn yóò bá onítọ̀hún mú nǹkan sílẹ̀ ni. ó ní kódà 20 ọdún 30 ọdún 50 ọdún sásìkò yìí kò yẹ kí orílẹ̀‐èdè Nàìjíríà kí wọ́n ti bára wọn nínú ọ̀fìnkìn kòtò jàǹbá burú eléyìí tí ètò ọrọ̀ ajé Nàìjíríà wọ̀ yìí ṣùgbọ́n Ọbásanjọ́ ní ó jẹ́ ìyàlẹ́nu ọgbẹ́ ọkàn fún òun pẹ̀lú ipò tí orílẹ̀‐èdè Nàìjíríà wà ó torí pé Ọlọ́run ọba ó ti fún wa lóhun àjẹdọ́jọ́ alẹ́ ó ní Ọlọ́run ọba sì rèé kì í ṣe nǹkan rẹ̀ kó má fi àyọ́pẹ́lẹ̀ ó ní bí ọ̀rọ̀ ti wá rí yìí kò sí ẹnikẹ́ni tó gbọdọ̀ sọ fún Ọlọ́run wípé kí ló fà á tí Ọlọ́run fi jẹ́ kí orílẹ̀‐èdè Nàìjíríà rí yìí ó lé ẹni tó bá sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀ṣẹ̀ ńlá ló gbà lọ́dọ̀ Ọlọ́run ọba ó ní àwọn lórí tí ń darí wa àwọn gan ló yà àbùsọ nítorí àwọn ni wọ́n lo àṣìlò ohun àlùmọ́nì ẹ̀bùn tí Ọlọ́run fún orílẹ̀‐èdè Nàìjíríà èyí tó kó wa sínú oko gbèsè àti ọ̀wọ́n gógó oúnjẹ. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo òun ló ti tẹ arọ́wọ́tó oníṣẹ́ ibi kan eléyìí tí wọ́n ní ó pẹ̀lú àwọn tí wọ́n ṣekú pa ògbónágbòǹgbò gbajúgbajà oníṣòwò kan èyí tí wọ́n pa ní agbègbè Ọ̀rẹ́ ní ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo. gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo bí wọ́n ti fi ọ̀rọ̀ náà léde láti ẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá náà eyín DSP Àyànládé Olúṣọlá sọ di mímọ̀ wípé nínú ìwádìí èyí tí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka iléeṣẹ́ ọ̀hún ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń ṣe wọ́n ní ìpínlẹ̀ Ọ̀ṣun èyí wọ́n ti rọ́wọ́ tó oníṣẹ́ ibi ọ̀hún èyí tí wọ́n ṣekú pa Alhaji Awóyínká Sùmọ́ìlà èyí tó jẹ́ oníṣòwò tó ń ta ohun èlò ìkọ́lé ní agbègbè Ọ̀rẹ́ ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Ondo. ó ní ní báyìí arákùnrin ọ̀hún èyí tí wọ́n ti rọ́wọ́ tó tí wọ́n sì ti fà padà wá sí ìpínlẹ̀ Ondo òun ni wọ́n ká ìbọn ìléwọ́ àgbélẹ̀rọ péńpé mọ́ lọ́wọ́ tó ń tẹ àwọn oògùn abẹnugọ̀ngọ̀ lónìrànràn. ní báyìí ọ̀gbẹ́ni oníṣẹ́ ibi náà òun ló ti wà lákọlò ọlọ́pàá. wọ́n ní ọjọ́ kìíní nínú oṣù kẹta ọdún tá a wà yìí
òun ni wọ́n ṣekú pa Alhaji Sùmọ́là ṣùgbọ́n ní ọjọ́ 10 oṣù kẹrin ọdún yìí òun ni wọ́n rọ́wọ́ tó nílùú Òṣogbo tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀ṣun tí ìwádìí sì ti ń lọ lọ́wọ́ lórí ìwà búburú tó wù náà. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tán síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin. Nínú ìròyìn amúlùúdùn, ẹni tí ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn lórí ayélujára eyín Very Dark Man ló ti sọ wípé gbogbo owó tí ó bá náà òun ti ṣetán báyìí láti kó owó sílẹ̀ ṣe àtìlẹ́yìn fún Idris Abdulkareem Mr Jagajaga lórí orin rẹ̀ tuntun kan èyí tó ṣẹ̀ gbé jáde, èyí tó pe àkọlé orin ọ̀hún Tell Your Papa, eléyìí tó fi ń sọ fún Ṣèyí Tinubu wípé kó sọ fún bàbá rẹ̀ tí í ṣe ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu o wípé ìlú ò fararọ̀, ebi ń pa àwọn mẹ̀kúnnù, ètò ààbò lẹ̀ yìí ti mẹ́hẹ̀. Bákan náà, owó tí wọ́n ń já lórí àkókò ìpè lórí iná kò rọrùn mọ́ o, gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ èyí tó ń bẹ nínú orin ọ̀hún Tell Your Papa èyí tí Idris Abdulkareem tó ṣẹ̀ gbé jáde o. Sí ìyàlẹ́nu, nínú ọ̀sẹ̀ yìí ní ìjọba àpapọ̀ látọwọ́ ẹ̀ka iléeṣẹ́ èyí tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ eyín Nigerian Broadcasting Commission NBC tí wọ́n ti fi òfin de orin náà, lílo orin ọ̀hún lórí rédíò tàbí lórí amóhùnmáwòrán tẹlifíṣàn látàrí pé àwọn orin àti ọ̀rọ̀ tí wọ́n ní Idris Abdulkareem ó sọ nínú orin náà jẹ́ nǹkan eléyìí tí ò ṣe gbọ́ sí etí lórí afẹ́fẹ́. Ní gẹ́rẹ́ tí ìjọba àti àjọ NBC tí wọ́n fi ọwọ́ agbára de orin ọ̀hún láti má lè lò ó lórí tẹlifíṣàn àbí rédíò, ní orin ọ̀hún di ìlú mọ̀ọ́ká tó gbajúmọ̀. Báyìí Very Dark Man ti sọ wípé òun yóò tún fọ́nrán orin ọ̀hún yà fún Idris Abdulkareem. Very Dark Man èyí tó sọ ọ̀rọ̀ náà lórí fọ́nrán kékeré kan tó fi sórí ìkànnì ayélujára rẹ̀, ó ní òun dùn láti rírú àwọn olórin tàkasùfé èyí tó sì lè gbójú gbóyà láti sọrú ọ̀rọ̀ báyìí jáde ní orúkọ àwọn mẹ̀kúnnù lórílẹ̀‐èdè Nàìjíríà, níbi tí Very Dark Man ti kí Idris Abdulkareem fún iṣẹ́ ọpọlọ tó ṣe. Lákòótán, nínú ọ̀rọ̀ Very Dark Man, ó ní gbogbo owó tí ó bá náà wọn yóò tún fọ́nrán ọ̀hún yà eléyìí tí ó dùn wò dáadáa. Gẹ́gẹ́ bí Very Dark Man ti sọ, ó ní gbogbo owó tí ó bá sì ná lòun ṣetán láti gbowó ọ̀hún kalẹ̀ fún Idris Abdulkareem kó lè tún fọ́nrán Tell Your Papa ọ̀hún kó lè tún yà kó dùn wò sí ojú. Ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní ju báyìí lọ títí dìgbà míì tẹ́ láǹfààní láti máa gbọ́ wa. Síwájú ìgbà náà, ìbànújẹ́ ò ní kàn wá. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè.